ọmọ àwọn fún mi lẹ́nà kíkà ní ìdìbò báyìí àbí wọ́n ti tilẹ̀. No, má pa mí náà sí. Ṣé ní ètùtù? Ṣé ètùtù? Lẹ́nà kíkà. Ọ̀yá mi ní kíkan wá ní fridge. Ṣùgbọ́n ẹni ẹ kíkan nínú fridge. Sáré o. Aago ẹgbẹ́ lèmi ò ṣiṣẹ́. Wọ́n ní that your lock is don't work. Aago ẹgbẹ́ lèmi wọ́n tó rí yẹn náà. Ah, God. Àwọn sọ fún àdúgbò. Ìyẹn náà wá wò mí. Ṣùgbọ́n ṣì wà bẹ́ẹ̀ máa máa dé kó ṣiṣẹ́ àbí kó ṣiṣẹ́. It is a pity for this generation. Ẹkún wọlé. Wọlé wá. Ẹ ṣe àláìfù yìí o. Ẹ̀rí kíní tó wà lọ́wọ́ mi yìí ó ní ìtumọ̀. Ẹ ṣe àláìfù yìí kẹ́dẹ̀ double tap. Ẹ má wàrà ro rárá. Wọ́n ní tọmọdé ò bá bá àtàn abárọ̀bá àrọ́bá ní bàbá ìtàn. Ṣe àláìfù yìí fún gbogbo àwọn Kristẹni tó jẹ́ wípé wọn ò mọ ọkọ tó wà ní Bíbélì tó kàn ń wíjọ́ káàkiri tó kàn ń rojọ́ tí wọn ò mọ ọkọ tó wà ní Bíbélì. Àwọn Kristẹni fẹ́ bá sọ̀rọ̀ lénìí àwọn ló sẹ̀mí lénìí. Kì í ṣe gbogbo Kristẹni o. Àwọn Kristẹni kan wà tó mọ Bíbélì tọ́rọ̀ mi yé. Àwọn kan wà wọn ò ka Bíbélì. Wọn ò mọ ọkọ tó wà ní Bíbélì rárá. Wọ́n kàn ń rojọ́ ni. Yes. Ká má dúró dé anybody. Ẹ ṣe àláìfù yìí kẹ́dẹ̀ double tap. Ẹ má wàrà ro. Nǹkan tẹ́ wò lọ́wọ́ mi yìí. Ṣé bí ẹ rí fídíò kan tí mo post tí mo wá aṣọ ẹ̀gún wà tí wọ́n ya àgbélébùú sí lẹ́yìn. Kristẹni kan ló pè mí ló wọ́ díẹ̀ mi wá tó sọ wípé Ọba Solomon ṣe bó sọ pé òkè ṣe Kristẹni. Kí ni àgbélébùú? Kí ló ń wá nínú aṣọ ẹ? Ó yẹ kí n ṣépè fún bọ̀bọ́ yẹn. Ṣùgbọ́n mo rí wípé kò yé ni. Mo fẹ́ wá ṣàlàyé. Kí ni nǹkan tó ń jẹ́ àgbélébùú? Ta ló ní àgbélébùú? Níbo la àgbélébùú ti wá? Níbo la àgbélébùú ti ṣẹ̀ wá? Kí lórísun àgbélébùú? Ta ló ní àgbélébùú gangan? Ṣé àwọn Kristẹni ló ní àgbélébùú ni? Àlàyé ẹ̀ mo fẹ́ fi yé yín yìí. Kẹ́ láìtì yín kẹ́ gbọ́. Number one, mo fẹ́ kí ọ̀rọ̀ mi yé yín. Sórí èmi tó ń wò yìí, mi ò ṣìnà rárá. Ṣé rí bàbá tó bí bàbá mi, wọ́n máa ń pè ní Èsúnlànà. Ìbílẹ̀ ni. Ṣé rí bàbá tèmi gangan, Mùsùlùmí ni. Orúkọ bàbá mi náà ń pè ní Òbédàtù. Kó tó dìgbò wá convert padà sí Kristẹni. Wọ́n ṣe wá dá ṣọ́ọ̀ṣì sílẹ̀. Bàbá mi Erinwoya ni. Bàbá mi Mùsùlùmí ni. Ó wá convert padà sí Christianity. Èmi wá convert láti Christianity. Mo convert padà sí Erinwoya. Sí ọ̀dọ̀ bàbá. Sẹ́rí pé mi ò ṣìnà. Ṣùgbọ́n kí òye ọ̀rọ̀ tí ẹ bèrè lọ́mọ kó bá lè yé yín wípé kí ni àgbélébùú ń wá ní aṣọ Ọba Solomoni. Ó ní wípé àgbélébùú ò kìí ṣe ti Christianity. Àwọn aláwo ló wọ́n ní àgbélébùú. Ìbílẹ̀ ló ní àgbélébùú. Kí wá ní ìtumọ̀ àgbélébùú? Wọ́n lè fẹ́ gbọ́ yìí. Iwájú ọpọ́n o gbọ́,
ẹ̀yìn ọpọ́n ó gbọ́, olùmúlọ́tún ó lọ kọ̀ràn lósì, ìta gbangba ọ̀run. Tòró ṣeéṣe kí pásítọ̀ ẹ ò lè kàwé débẹ̀ kó lè mọ̀. Olùpẹ̀ ilé nǹkan tèmi mọ̀ gan ilé tó pọ̀ jù náà máa wò ó mọ́. Torí ọ̀rọ̀ kì í yé yín. Jésù kọ́ ló làgbélébú, ìbílẹ̀ ló làgbélébú. Àgbélébú ò kì í ṣe ti Kristẹni, ìbílẹ̀ ni. Àgbélébú mo sọ fún ìtumọ̀ àgbélébú. Ní ayé ìgbà yẹn, nǹkan tí àgbélébú wà fún ni wípé wọ́n fi máa ń dá sẹ̀ríà fún àwọn ọ̀daràn. Ìtumọ̀ ẹ̀ ni wípé iwájú ọpọ́n, ẹ̀yìn ọpọ́n, olùmúlòtú, ọlọ́kọ̀ràn lósì, ìta gbangba ọ̀run. Ojú ènìyàn àti orílẹ̀ àti èdè òun láti ṣèdájọ́ ẹni wípé ọ̀daràn ni àti ní ojú Ọlọ́run. Nǹkan tí àgbélébú wà fún nìyẹn. Àgbélébú ò kì í ṣe ti Kristẹni rárá. Mo ń sọ fún yín, ìbílẹ̀ ló ní àgbélébú. Wọ́n fi máa ń dáràn fún wọ́n fi máa ń dá sẹ̀ríà fún àwọn ọ̀daràn ni. So tí àwọn ènìyàn bá ti ń sọ fún ẹ wípé àgbélébú, babaláwo lè lo àgbélébú dáadáa, because àwa la ní iwájú ọpọ́n, ẹ̀yìn ọpọ́n, olùmúlọ́tún, ọlọ́kọ̀ràn lósì, ìta gbangba ọ̀run. Ìtumọ̀ àgbélébú nìyẹn, kì í ṣe ti Jésù. So fún ìwọ tí ó béèrè lọ́wọ́ mi wípé ọba Sólómọ́nì, kí ni reason tí wọ́n fi ya àgbélébú sẹ́yìn aṣọ ìgbà tó kì í ṣe Kristẹni? Ìdí nìyẹn, àwa la ní, ìbílẹ̀ ló ní àgbélébú. Béèrè lọ́wọ́ pásítọ̀ ẹ wípé ìbílẹ̀ ló ní àgbélébú. Àgbélébú ò kì í ṣe ti Christianity, ẹ̀yà ló ní. Ìyẹn ti àgbélébú o. Mo ti yanjú tàgbélébú o. Now, fún àǹfààní ìwọ Kristẹni tí o bá fẹ́ gbọ́rọ̀, ó yẹ kí n ṣépè sọ́mọ́ ní ẹni, but mi ò ní ṣépè sọ torí kò yé. Jésù ò kú fún anybody. Mi ò sọ eléyìí láti fi máa bà Jésù jẹ́, but mo sọ torí ti reality nǹkan tó wà ní Bíbélì. Jésù ò kú fún anybody. Bíbélì sọ pé Jésù kú fún èèyàn o, but ó ní àwọn tó kú fún. But nígbà tí mo ka Bíbélì mi, kí ni reason tí Jésù fi kú gangan? Why tí Jésù ṣe kú? Why tán ṣe pa? Ṣé torí tẹ̀ṣẹ̀ wa ni lóòótọ́? No. Jésù dẹ́ṣẹ̀ fún ara ẹ̀ ni. Irú ẹ̀ṣẹ̀ wo ni Jésù wá dá? Ibẹ̀ la fẹ́ lọ nísìn. Gbé Bíbélì ẹ̀. Kí ni Jésù ṣe gangan tó fẹ́ fi pa? Ibẹ̀ la ń lọ yìí. Àwọn wo ni Jésù ti torí ẹ̀ kú? Ẹ máa gbọ́. Kí ni ẹ̀ṣẹ̀ tí Jésù ṣẹ̀ tó fẹ́ fi pa? Kì í ṣe torí tẹ̀ṣẹ̀ mi. Ó dẹ́ṣẹ̀ fún ara ẹ̀. Ó kọjá ààyè ẹ̀. Wọ́n dẹ̀ dá sẹ̀ríà fún. Ikú tó pa Jésù nìyẹn. So now go back to Luke chapter 13, verse 31 to 32. Jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀. Kí ni ẹ̀ṣẹ̀ tí Jésù ṣẹ̀ gangan tó fẹ́ fi pa yìí? Luke chapter 13, verse 31 to 32. Ká. Ní wákàtí náà díẹ̀ nínú àwọn Farisí tọ̀ wá. Má rọ̀ṣì o. Wàá ra máa buwé ẹ jẹ. A máa wá slowly. Ní wákàtí kan díẹ̀ àwọn Farisí kan tọ̀ wá. Wọ́n sì wí fún un pé. Wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀, wọ́n wá sọ fún. Jáde. Bàbá, jáde kó níbi tẹ́ wà yìí o. Kí wọ́n kí ó sì lọ kúrò ní ìhín. Ká. Nítorí Hẹ́rọ́dù fẹ́ pa ọ́. Jáde kúrò níhìn torí pé Hẹ́rọ́dù fẹ́ pa á. Kí ni Jésù wá fi dá wọn lóhùn? Ó sì wí fún wọn pé. Ó wá sọ fún wọn wípé. Ẹ lọ. Kí ẹ̀yin sì sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ ní pé. Number 1, ó pe ọba ẹ̀ ló ní kọ̀lọ̀kọ̀lọ̀. Ó ní ẹ lọ kẹ́ lọ sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ ní pé. Kíyèsí. Èmi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. Èmi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. Èmi sì ń ṣe dídára lónìí àti lọ́la. Èmi ń ṣe dídára lónìí àti lọ́la. Àti ní ọjọ́ kẹta. Àti ní ọjọ́ kẹta. Èmi ò ṣe dídára lónìí àti lọ́la. Èmi ń ṣe dídára lónìí àti lọ́la. Àti ní ọjọ́ kẹta. Àti ní ọjọ́ kẹta. Èmi ò ṣe. Wà okay. Àmọ́ bá dá lóde lé ege. So ẹ̀yin tí
it is a pity. Ẹ má bínú, network yẹn ò dáa. Àbí kò yé yín? Ṣé lè ti wá? Ẹ̀yin ti Instagram, can you hear me? So number one, Jésù ń pe ọba ẹ̀ lóní kọ̀lọ̀kọ̀lọ̀. Àkọ́kọ́ nìyẹn. Number two, kí ni Jésù tún ṣe? Kí lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tí wọ́n fẹ́ fi pa gangan? Matthew 23 verse 23. Matthew 23 verse 23. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀. Nǹkan tí Jésù ń ṣe tí wọ́n fẹ́ fi pa gangan. Matthew 23 verse 23. Kí ló wí? Ègbé ni fún yín. Ègbé ni fún yín. Ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè. Ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè. Ó dìídì fèsì àwọn akọ̀wé ìgbà yẹn ni. Àti àwọn Farisí ìgbà yẹn, àwọn olórí ẹ̀sìn yẹn. Ó fèsì wọn tó ṣépè sọ wọn dáadáa. Ká. Nítorí tí ẹ̀yin gba ìdá mẹ́wàá míntín. Torí pé ń gba ìdá mẹ́wàá míntín. Ká. Àti àníṣe. Àti àníṣe. Àti kúmínì. Àti kúmínì. Ẹ̀yin sì fi ọ̀ràn tí ó tóbi jù nínú òfin sílẹ̀ láì ṣe. Ká. Ìdájọ́, buwéjẹ, sáyímọ́, àti ìgbàgbọ́. Yes. Wọ̀nyí ni ó tọ́ tí ẹ̀yin ìbá ṣe láì sí fi ìyókù sílẹ̀ láì ṣe. Sáré. Ẹ̀yin afọ́jú amọ̀nà. Ó pè wọ́n ní afọ́jú. Ẹ̀yin afọ́jú amọ̀nà. Ká. Tí ń ṣe kántíkantí. Tí ẹ ṣe gánranganran. Tí ó sì ń gbé ìbákasẹ́ mì. Tí ẹ gbé ìbákasẹ́ mì. Ègbé ni fún yín. So ẹni sùúrù, àwọn ọ̀rọ̀ tí Jésù ń sọ lélẹ́yìí, tí àwọn Farisí àtàwọn politician ayé ìgbà yẹn tó bá ń kọ sílẹ̀. So now kí ló tún ṣe? John chapter 9 verse 39 to 41. Ẹ máa kọ Bíbélì yẹn sílẹ̀ kẹ́ lọ padà ká o. John chapter 9 verse 39 to 41. Kí ló wí? Kí ló wí? Jésù wí pé. Yes. Nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí. Nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé. Kí àwọn tí kò ríran. Kí àwọn tí ò ríran. Lè ríran. Kí wọ́n lè ríran. Àti kí àwọn tí ó ríran lè di afọ́jú. Kí àwọn tó ríran kí wọ́n lè padà di afọ́jú. Nítorí àwọn Farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀. Àwọn Farisí tó wà lọ́dọ̀ ẹ̀ wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé. Nínú àwọn Farisí tó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí. Ká. Wọ́n sì wí fún pé. Wọ́n wá sọ fún. Àwa pẹ̀lú afọ́jú bí. Ṣé àwa pẹ̀lú fọ́jú ni? Jésù wí fún wọn pé. Ó wá dá wọn lóhùn. Ìbá ṣe pé ẹ̀yin fọ́jú. Ká ní pé ẹ̀yin ò fọ́jú ni. Ẹ̀yin kì í bá ti ní ẹ̀ṣẹ̀. Ẹ̀yin kì í bá ti dẹ́ṣẹ̀. Jésù máa ń tẹ̀sẹ̀ anybody lójú ni. Ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin wí pé. Yes. Àwa ríran. Ká. Nítorí náà ẹ̀ṣẹ̀ yìí wà síbẹ̀. That is point 3. Point 4. John chapter 9 verse 7 to 8. John 10. John 10 7 to 8. John 10 7 to 8. Nítorí náà Jésù tún wí fún wọn pé. Jésù wí fún wọn wípé. Lóòótọ́ ni mo wí fún yín. Lóòótọ́ mo wí fún wọn. Èmi ni ilẹ̀kùn àwọn àgùntàn. Èmi ni ilẹ̀kùn àwọn àgùntàn. Olè àti ọlọ́ṣà ni gbogbo àwọn tó wá síwájú mi. Ó ní gbogbo àwọn wòlíì tó ti wá síwájú pé olè ní gbogbo wọn àtọlọ́ṣà. Ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn. Àwọn àgùntàn kò gbọ́ tiwọn. Àwọn ẹ̀sùn tí wọ́n kà fún Jésù nìyẹn. So now John chapter 10 verse 22 to 23. So má tẹ̀ ká gbogbo yẹn mi ò ráyè ẹjọ́ kò bẹ̀rẹ̀ láti kò ká verse 32 to 33 ká gbọ́ ọ̀kan tó ṣẹlẹ̀ ń bẹ̀. Jésù dá wọn lóhùn pé. Jésù dá wọn lóhùn pé. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere ni mo fi hàn yín láti ọ̀dọ̀ bàbá mi wá. Ká. Nítorí èwo nínú iṣẹ́ wọn ni tí ẹ̀yin ṣe sọ mí ní òkúta. Kí ni àwọn Farisí wá sọ fún? Àwọn Júù sì dá lóhùn wípé. Pé kí ni? Àwa kò sọ ọ́ ní òkúta nítorí iṣẹ́ rere. A ò sọ ẹ́ lókúta torí iṣẹ́ rere tó ń ṣe o. Ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ òdì. Ṣùgbọ́n torí ọ̀rọ̀ òdì. Àti nítorí ìwọ tí ń ṣe ènìyàn fi ara rẹ̀ ṣe Ọlọ́run. Àti nítorí pé ìwọ tó jẹ́ ènìyàn ó ń fi ra ẹ sí Ọlọ́run ló fà tó fẹ́ fi pa ẹ́ dànù. So àwọn ẹ̀sùn tí wọ́n kà sí Jésù lẹ́sẹ̀ nìyẹn. Jésù fúnra ẹ̀ dẹ́ṣẹ̀ tán dá sẹ̀ríà fún ni kò kú nítorí ẹ̀ bọ̀ tó kú nítorí àwọn kan. Jésù fúnra ẹ̀ dẹ̀ sọ nígbà tó wá láyé. Kí ni Jésù sọ? Matthew chapter 20 verse 28. Kí ló ń fúnra ẹ̀ sọ? Gbogbo àwọn tó bá dẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn Jésù wọ́n lè fi kún wọ́n dẹ̀ lè yọ kúrò. But nǹkan tí Jésù fúnra ẹ̀ sọ nípa ara ẹ̀ jẹ́ ká gbọ́.
Matthew 20 verse 28 kí ló wí. àní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ti wá kí a ṣe àní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ti wá kí a ṣe ìránṣẹ́ fún ká bí kò ṣe láti ṣe ìránṣẹ́ fún ni ká àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, kì í ṣe ìràpadà gbogbo ayé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá gbà tiẹ̀ ló kú fún. So òun lẹ ti ń gbọ́ yìí. So ọ̀rọ̀ tí mo wá ń sọ yìí, please, tí wọ́n kò fẹ́ takò bóyá mo purọ́ o lè wá sókè, but a ò fẹ́ ẹjọ́, torí mo ti rí àwọn arìndìn kan tó ti ń bú mi látàárọ̀. Mi ò wá bá yín jà, nǹkan tí mo kà bíbélì mo ń sọ fún yín. Bíbélì ò yé yín àbí kò yé yín? Àgbélébùú ò kìí ṣe ti Kristẹni o. Àwọn aláwo ló làgbélébùú o. Iwájú ọpọ́n, ẹ̀yìn ọpọ́n, olùmúlòsì, olùmúlọ́tún, ọlọ́kọ̀ràn lósì, ìta gbangba ọ̀run rèé. Eléyìí ò kìí ṣe ti Kristẹni o. Àgbélébùú ìbílẹ̀ ló ní o. Òun lẹ ti gbọ́ yẹn, tó ṣe kẹ́ máa mọ̀ tẹ́lẹ̀, òun ni gbogbo yín ti gbọ́ yẹn. Nǹkan tẹ́ bá ti gbọ́ lẹ́nu ọba Solomoni, ọba àgbáyé worldwide, confam ni. Àwa ò ní mú ẹlòmẹ́là. Ìbílẹ̀ ló ní. Jésù bá àgbélébùú láyé ni o. Òun lẹ ti gbọ́ yẹn. So lẹ́yìn ilé ẹ tó bá tó ta fẹ́lẹ́fẹ́lẹ́ á gbè pé o. Mi ò kì í ta sí èèyàn kéèyàn má ta sí mi. Ẹ ṣáà fi èmi àti Ọlọ́run mi sílẹ̀. Ẹ jẹ́ kí mi wọnú iná. Ẹ gbọ́, ẹ̀yin máa lọ síjọba ọ̀run, kí mi máa wọnú iná. Ẹ ń gbọ́ mi bọ̀, èmi máa dóbò kú gbèrègèdè ni. Mo máa ṣe fàájì kú ni. Ó ti yé yín? So bó ṣe ní ìwọ tó bá nígbàgbọ́ pé ó fẹ́ lọ síjọba ọ̀run, ẹ máa lọ. Àwa ẹ̀sìn inú iná làwa ń lọ. Àwa gbàgbọ́ nínú iná. Àwọn tó bá dẹ̀ gbọ́ tèmi, ìwọ tó bá fẹ́ rẹ́dí àti wọnú iná ni kó máa follow mi. Ìwọ tí ò tí rẹ́dí àti wọnú iná má tẹ̀lé mi. Mi ò wá ẹ̀sìn ìjọba ọ̀run fún yín. Ìwà ẹ̀sìn inú iná lèmi wà fún yín. Because ìdí tèmi fẹ́ fi wọnú iná, mo ti sọ fún yín kì í sì gba 100. Wípé Bíbélì sọ wípé tóóró ni ọ̀nà náà tó lọ síbi ìyè. Díẹ̀ làwọn ènìyàn tó rìn níbẹ̀. Gbòòrò ni ọ̀nà náà tó lọ síbi ìparun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń rìn. Tàbá dẹ̀ bèèrè lọ́wọ́ gbogbo àgbáyé sí ta ló fẹ́ wọ ìjọba ọ̀run, gbogbo ilẹ̀ máa náwó. Definitely ibi tẹ́ ń pè ní ìjọba ọ̀run yẹn, ibẹ̀ gangan nínú iná. Ibi tẹ́ ń pè nínú iná gangan yẹn, ibẹ̀ níjọba ọ̀run. Torí kò sẹ́ni tó fẹ́ wọnú iná. Inú iná yẹn làwa fẹ́ lọ. Èmi ò wá wàásù ìjọba ọ̀run fún yín. Èmi wá wàásù inú iná mo lè mi wá wàásù ẹ̀ fún yín. Ìwọ tó bá fẹ́ wọnú iná bíi ti tọ̀dọ̀ mi ni kó máa follow mi, ni kó tẹ̀lé mi, ni kó gbọ́rọ̀ sí mi lẹ́nu. Àwa ń wàásù ìjọba inú iná, àwa wàásù ìjọba ọ̀run. Ṣé rí pé ìgbàgbọ́ wa yàtọ̀? A lè máa wá aṣọ irú kan náà. A lè máa ṣe oríṣiríṣi àpótí ẹ̀rí. Ṣé ẹnìkan tẹ̀lé wá sókè kó wá ṣàlàyé nǹkan tó sọ pé Oríyọmí ṣe nípa àpótí ẹ̀rí fún mi. Mi ò follow program yẹn dáadáa. Mo kàn rí pé àwọn Kérúbù àti Séráfù bẹ́ẹ̀ta. Ó ti kọjá ààyè ẹ o. Ó ti ṣe gbá o. Ó ti ṣàwo o. Wọ́n kàn bẹ̀rẹ̀ sí drag Oríyọmí up and down. Mi ò gbọ́ kéèsì yẹn, kò jẹ́ kí ti lè dá sí. Mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé Oríyọmí lọ wo inú àpótí ẹ̀rí ni àbí báwo ló ṣe ṣẹlẹ̀? Àbí kò yé yín? So tá bá fẹ́ sọ̀rọ̀ nípa àpótí ẹ̀rí, gbogbo àpótí ẹ̀rí tó ń gbé ní Nàìjíríà lénìí fake ni. Ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀. Èmi nìkan ló lè sọ, kò sẹ́ni tó tún lè sọ. Èmi èsùn láàróyè gíròkò. Ẹ sọ fún wọn wípé ọba Solomoni sọ wípé gbogbo àpótí ẹ̀rí tí ẹ ń gbé ní Nàìjíríà, bá mi lọ máa wá Bíbélì yẹn sílẹ̀. Ibi tí àpótí ẹ̀rí tó ti gbé wọnú ilé kan tó ti kan orí òrìṣà. Ibi tí àpótí ẹ̀rí ti wọ odò Jọ́dánì tó gbẹ, bá mi sáré lọ wá Bíbélì yẹn jáde. Ọba àgbáyé ló sọ ọ́, ẹ kọ́ tiẹ̀ o, kẹsẹ̀ díẹ̀ o. Ẹ̀yin náà lè halẹ̀ máa o, wọn ò lè halẹ̀ máa ẹrú àwa o. Gbogbo àpótí ẹ̀rí tí ẹ ń gbé ní Nàìjíríà lénìí, no matter the church may be, ọba Solomoni sọ wípé fake ni. Pẹ̀lú evidence tó gbóná ni o. Bíbélì sọ wípé
àpótí Olúwa gbogbo ayé ló pé, àpótí ẹ̀rí ò pé méje, ẹyọ kan péré ni. But ìgbà tẹ́ ọ̀ka Bíbélì ẹ fi ń lu jìbìtì kiri, ẹ máa ṣe bí ọlọ́tí, ẹ máa ṣe gègé, wàrápá ń gbé yín, ẹ sọ pé ẹ̀mí òfò gbé yín, káyàrá pa yín dànù. Bíbélì sọ wípé àpótí ẹ̀rí Olúwa gbogbo ayé kò pé méjì, one ni. Àpótí ẹ̀rí tó wọ odò Jọ́dánì tó gbẹ. Mélòó nínú ẹ̀yin tẹ́ ń gbé àpótí ẹ̀rí yìí tí ẹ lè gbé àpótí rí yín wọ odò adágún tó máa gbẹ? Mélòó nínú yín? Ẹ má tanra yín mọ́. Wọ́n pa ìlànà dà, wọ́n bà májẹ̀mú jẹ́. Wọ́n pa ìlànà dà, wọ́n bà májẹ̀mú jẹ́, ó wọ́n ṣògo nínú ẹ̀ṣẹ̀. Wọ́n ṣògo nínú ẹ̀ṣẹ̀, ó wọ́n ṣògo nínú ẹ̀ṣẹ̀ jàre. Wọ́n pa ìlànà dà, wọ́n bà májẹ̀mú jẹ́. Wọ́n pa ìlànà dà, wọ́n bà májẹ̀mú jẹ́, ó wọ́n ṣògo nínú ẹ̀ṣẹ̀ o. Ẹni Kérúbù àti Séráfù àbá aláṣọ funfun kankan tó bá kẹ̀yìn sí ìṣẹ̀ṣe, àwọn ló máa pọ́n láṣọ, torí inú ìṣẹ̀ṣe ni Kérúbù àti Séráfù ti jáde wá. Orímọládé Ajaora Kábì tún wọn làṣẹ, bàbá ẹ̀ babaláwo ni. Òde Ọmọládé Ewúradé, ẹ wo ijó yẹn, ẹ wo ijó Kérúbù àti Séráfù, kì í ṣe ti Jésù tó máa lẹ̀ ni. Ẹ wo ìdíwé ta fi ń gbẹ̀mí náà, ẹ wo eru galẹ̀ ni. Òde Ọmọládé Ewúradé, kì í ṣe àwọn new generation Kérúbù àti Séráfù ni wọ́n bá wí. Àwọn yẹn ti lọ dàpọ̀ mọ́ àwọn Pentecostal, àwọn yẹn jẹun, àwọn yẹn jẹun Kérúbù àti Séráfù làwọn yẹn o. But ìwọ tó bá jẹ́ ìjìnlẹ̀ Kérúbù àti Séráfù tó jẹ́ dìmídìmí, ìṣẹ̀ṣe gbọ́dọ̀ pẹ̀lú. Ọbàtálá Ọbàtásà, ọba takuntakun lóde ìrànjẹ́, òun ló ní aṣọ funfun, kì í ṣe Kérúbù àti Séráfù ló ní aṣọ funfun. Bàbá Orímọládé babaláwo ni. Ọmọ tó bá fọwọ́ sí júwe lé bàbá alùgbàdì ayé. Ẹ wo ẹ̀mí, wọ́n ní ẹ̀mí ń gbé wọn, àbí? Umalẹ̀ ló ń gbé wọn, kì í ṣẹ̀mí. Umalẹ̀ ló máa ń gbé ènìyàn. Jésù ò mẹ́mí. Ẹni tí ẹ̀mí gbé nínú Bíbélì, Sọ́ọ̀lù, Dáfídì, umalẹ̀ ló dẹ̀ mú wọn. Tẹ bá kà nípa ìtàn Dáfídì, tó bá fẹ́ lọ jó sójú ogun, Dáfídì ó máa sọ pé kẹ́ lọ gbé éfódù wá, wípé òun fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ éfódù. Éfódù ló máa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Éfódù yẹn ló dúró fún Ifá. Éfódù, Úrímù, ìsìn Dáfídì, òun làwọn Záyọ̀nì ṣe, ìsìn Jerúsálẹ́mù. Éfódù, a ní kó lọ gbé éfódù, á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, á béèrè, á yẹ̀wò. Ifá náà ni gbogbo yín bá kẹ̀yìn sí. Òun ni ọba Sólómọ́nì tó fẹ́ dá padà wá fún gbogbo àgbáyé wípé ẹ wá padà sórísun yín. Nígbà tí mo post fídíò babaláwo yẹn lánàá, àwọn arìndìn babaláwo kan náà tó sọ̀rọ̀. Ọba Sólómọ́nì ó lọ fọ́ọ̀jì ẹni, ó lọ sígbá, ó lọ sàwò. But àwọn pastor yẹn ò fọ́ọ̀jì. Àwọn pastor yẹn tó ṣe fake miracle wọn, àwọn yẹn ò fọ́ọ̀jì. Àwa lọ fọ́ọ̀jì ẹ. Ẹ lọ síjọ Ọmọlúwàbí kẹ́ lọ test wọn náà. Eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ kan náà. Ẹ lọ síjọ Ọmọlúwàbí kẹ́ lọ test àwọn àwò tó wà ń bẹ. Ẹ lọ fún wọn ní testing, bóyá mo lọ fọ́ọ̀jì ẹ, bóyá mi lọ fọ́ọ̀jì ẹ. Tèmi mi ò sí Ondo State mọ́ sí. Ẹ lọ síbẹ̀ ẹ lọ test wọn.
Yorùbá lọ̀tá Yorùbá. Kristẹni lè bú mi, mi ò mọ̀ ń pa, mi ò ní bú wọn púpọ̀ torí àwọn yẹn fẹ́ ṣe polówó ọjà ni. Mùsùlùmí lè bú mi, mi ò ní bú wọn púpọ̀, àwọn yẹn fẹ́ ṣe polówó ọjà sẹ́sìn wọn. Ẹni oníṣẹ̀ṣe tó bá ta sí mi, mo máa yà ẹ́ ní wèrè, máa fún ẹ lọ́fà torí olóbùkú ọmọ ni ẹ ò kí ń sọmọ gidi. Ẹ mà dùgbà tán ti sọ yín dẹrú, ẹ mà dùgbà tán ti sọ yín dẹrú, ẹ mà dùgbà tẹ́ ti dèrò ẹ̀yìn. O gbọ́ nínú ìtàn rí wípé oníṣẹ̀ṣe jẹ president rí. O ti gbọ́ nínú ìtàn rí wípé oníṣẹ̀ṣe ti jẹ governor rí. O ti gbọ́ nínú history rí. Àwọn Ọbàtálá Ọbàtásà ọba takuntakun lóde ìrànjẹ́ wá gbé mi kalẹ̀ wípé kí promote ìṣẹ̀ṣe fún aráyé. Oníṣẹ̀ṣe kan wá tá fèlèfèlè, ó lóun fẹ́ dènà mi. Màá ní kó gbókú bí ajá. Kristẹni lè dènà mi, wọ́n free torí pé olúkánukùn ló wá ọmọ ìjọ sẹ́yìn ara ẹ̀. Mùsùlùmí lè dènà mi, wọ́n free. But ẹni oníṣẹ̀ṣe àfi tí ì bá mọ̀ ẹ́ nìkan ló kù. Tó bá ta sí mi lórí láìfò báyìí, mi ò ní báyìí sọ pọ́ bọ̀ wá rọ́wọ́ mi. Mo wá torótoró, mo wá tinátiná, mo wá tìjàtìjà. Ọmọ tó bá ta fèlèfèlè á pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu. Ìṣẹ̀ṣe tí wọ́n máa ṣe ìwọ́n máa ṣe. Bí mi ṣe mọ tèmi ṣe, ẹ jẹ́ kí mi máa ṣe. Ó ṣe ṣe kó má bá ti bàbá alákú bàbá ẹjọ́, kì í ṣe bàbá ẹ̀ ló kọ́ mi nífá. Ok? Bó ṣe yé mi mo ṣe ń ṣe yẹn. Ọ̀nà tèmi lè gba promote ìṣẹ̀ṣe ni mo ṣe ń promote ẹ̀ yẹn. Ó dẹ̀ dá mi lójú wípé ó máa kárí ayé láìpẹ́. Bí ìṣẹ̀ṣe bá ti gbinlẹ̀, ìbẹ̀rù máa wà. Ayé ò bẹ̀rù Jésù, ayé ò bẹ̀rù Ọlọ́run náà, ayé ò bẹ̀rù ànábì, ayé ò bẹ̀rù Allah. Allah ń gbọ́, Àlùkùránì ń gbọ́, Jésù ń gbọ́, Ọlọ́run ń gbọ́. Wọn ò lè fògún búra bẹ́ẹ̀, wọn ò lè fọ̀bàtálá búra bẹ́ẹ̀, wọn ò lè fi Ṣàngó búra bẹ́ẹ̀. Tó bá fẹ́ gbá ènìyàn, ṣáà ti gbé Bíbélì lé wọn lọ́wọ́ pé kán fi búra. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà máa búra. Sọ pé kó wá lọ mọ omi ojú ayé lála. Sọ pé kó wá lọ sójú ayé lála kó lọ mọ omi ojú ayé lála kó fi búra. Ó máa ti kọ̀ ní wípé òun ò lọ. Àwa ń sọ̀rọ̀ náà fún yín wípé wá. Ẹ jẹ́ kí gbogbo àjọ kọ́wọ́ ti ìṣẹ̀ṣe, kí ìṣẹ̀ṣe lè ní mínì, kí ayé lè mọ̀ wípé a ti gbé nǹkan tó pọ̀ sọnù. Ẹ wo nǹkan tí babaláwo yẹn ń sọ. Wòlíì mélòó ló lè sọ? Àfáà mélòó ló lè sọ? Yàtọ̀ sí ọba Solomoni nìkan. Torí àwa náà máa ń ríran. Àwa kì í máa ríran, máa ń forecast ni. Kì í ṣe nǹkan tí babaláwo yẹn sọ yẹn, kì í ṣe vision lè máa fi sọ. Mi ò ní ríran. Tó bá wá sọ́dọ̀ mi máa wù ẹ́. Tó bá fẹ́ test mi máa mọ̀. With your reaction. Kì í ṣe pé máa ríran. Máa forecast ẹ ni. Máa dẹ̀ get ìkan tó ṣẹlẹ̀. Okay? So, ẹ̀yin Kristẹni mi ò bá yín jà o. Bọ̀tẹ́lẹ̀ bá wà mẹ́jà àrápá. Ẹ ò lè lé mi kó ní ṣọ́ọ̀ṣì o. Bàbá mi ní ṣọ́ọ̀ṣì o. Bàbá mi Kristẹni ni o. Bàbá mi Mùsùlùmí ni o. Èmi fúnra mi ló sọ pé mo fẹ́ ṣe awo. Torí wípé kí ni mi ò kí ń sọ máa lè. Mo ń lọ sí ṣọ́ọ̀ṣì, mo ń lọ sí ilé awo, mo ń jẹbọ, mo ń ṣètùtù, mo ń gbẹ́bọ. Mo ń pe Jésù, mo ń pe Muhammadu. Eléyìí tó bá tètè dá mi lọ́ọ̀ mo já dànù, mo tó bá rè lómi lọ. Èmi máa ń ṣe ọ̀sáká sòsoko. Kábíyèsí Elédùmarè. Èmi ò ṣe ọ̀sáká, èmi máa ń ṣe ọ̀sáká sòko. Torí tí ọ̀sáká bá fẹ́ fọ́kọ̀ máa bá òsoko lọ. Tí òsoko bá fẹ́ fọ́kọ̀ máa bá ọ̀sáká lọ. Bí mi ṣe fẹ́ ṣe ìgbésí ayé tèmi nìyẹn. Bí Jésù bá fẹ́ jẹ́ ìtùjù tó tètè ṣe nǹkan tí mo rán, máa pe Muhammadu. Tí Muhammadu bá fẹ́ jẹ́ ìtùjù, máa pọ̀ Bàtálá. Wí bóyá ẹ bá ayé wọn jẹ́ fún mi. Mi ò ní dúró tẹ nìkan láyé. Eléyìí tó bá sáré sú ọ ni. Eléyìí tó bá sáré rójú eré ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni máa bá ṣe. Ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì ní Instagram.
ìwọ tó fún mi lówó lé ní tó fún mi lówó lọ́la mọ́ mi ò mọ̀ ẹ́ mọ́ ìjọ tó fún mi lówó ẹnìkan mo mọ̀ ẹ́ mọ́ ọjọ́ kejì tó bá tó fún mi lówó mo bá lọ ẹ bèrè lọ́wọ́ gbogbo àwọn ìyàwó mi ẹ bèrè lọ́wọ́ ìyá Joshua wípé ìjọ mo tẹ́ ìlú ẹ̀ mọ́ bó wọlé gan mi mọ̀ kó dé mo ráyè tì ẹ ni o fún mi lówó kí mo fẹ́ máa hìlì ẹ fún ta ló rán ẹ níṣẹ́ ìwọ tó bá fún mi lówó lẹ́sẹ̀jú yìí mo mọ̀ ìwọ tó bá sóore fún mi níṣẹ́jú yìí mo mọ̀ ìwọ tó bá ti sóore fún mi mà ẹ́ mọ́ that is all mi ò fóore àtijọ́ o ti gbọ́rú ẹ̀ rí ẹ ń gbọ́ kí tí mo ń lò fún yín bí mi ṣe operate nìyẹn kí n dó tẹ nìkan nígbà tí bá dó ti Jésù ibi tó yẹ kó ti fáyà tó máa sọ fún mi pé kí gentle kí n máa yé tí ọ̀tún sí ó ti gbá mi lọ́tí Jésù wọ́n ti gbá mi létí ọ̀tún o tó máa sọ fún mi pé kí tu yí tòsì sí kétí mi lọ di Ọbàtálá ni máa lọ pè pé bàbá mi bá mi pàjà wọ́n ti tú sáwá sọ́dọ̀ ẹ̀jọ̀ tí bá rí wípé Ọbàtálá náà tó fẹ́ sólò ó yá Muhammadu bá mi yẹgi fún tí Muhammadu báyìí fẹ́ máa sàá ni mo tó padà sọ́dọ̀ Jésù ibi tí o ti sọ fún àwọn ènìyàn níbo ni Jésù ti yarí ibi tó ti yọ ẹgbá tí àwọn èèyàn nínú tẹ́pìlì jọ jẹ́ kí spirit yẹn wá bá mi yẹ ẹgbá tí àwọn òsínwín tó ń gbógun tì mí gbogbo ẹ̀ ni màá máa ṣe káríkárí gbogbo ẹ̀ ṣíṣe ni ẹbọ jíjẹ ètùtù ṣíṣe gbogbo ẹ̀ ṣíṣe ni ọ̀sáká òṣòkò lèmi èmi ò kì í ṣe mi ò dúró sójú kan máa yẹ kẹ́nìbọ̀dì máa tàn ẹ jẹ mo dẹ̀ sọ̀rọ̀ kan fún ẹ níjẹta àná mo sọ mo ní ẹni tí o gbọ́dọ̀ bá ṣe láyé tó gbọ́dọ̀ hate jù òun lẹni tó bá sọ fún ẹ wípé bí mo ṣe wà yìí Ọlọ́run nìkan mo gbójúlé mi ò ní àfáà tó ṣiṣẹ́ fún mi mi ní wòlíì tó ṣiṣẹ́ fún mi tẹ́ni tó bá jẹ́ pé ọ̀rẹ́ ló bá sọ má bá ṣe mọ́ olóburúkú ni ó fẹ́ rí ẹ pa kò fẹ́ kó mọ àṣírí òun ó fẹ́ kí ìwọ máa ṣerú òun bó ṣe ń rán ẹ wípé ìjọba mi repo wá bámira kínní wà ó fẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ lọ kò fẹ́ fún ẹ láṣìírí irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ má bàa rìn ó fẹ́ sọ ẹ́ dé ẹrú títí ayé ni àsínwín ni wọ́n ẹni ọ̀rẹ́ tó bá ti sọ fún ẹ àbí fámìlì ẹ olówó ó ní mọ́tò ó ní gbogbo kan ó wá sọ fún ẹ wípé bí mo ṣe wà yìí Ọlọ́run nìkan mo gbójúlé Jésù mi nìkan ni mò ń pè olóburúkú ẹ̀dá ni má bàa ṣe mọ́ ó fẹ́ rí ẹ pa èmi wá kí wá já yín ni ìwọ ni pé tiẹ̀ ni pé kó jára àbí kó má jára mi ò ní dandan kẹ́ gba ọkọ tí mo sọ gbọ́ kì í ṣe dandan it's not by force bóun ẹ̀ wo gbà mí gbọ́ bóun ẹ̀ kó má gbà mí gbọ́ it's your own cup of tea I don't by force you but think when I talk think reality gbogbo àwọn tó bá ní ọ̀rẹ́ I repeat tó bá ní ọ̀rẹ́ ẹbí ẹ̀gbọ́n àbúrò tó ní owó tó ní mọ́tò tó ti kọ́lé tó wà òkè tó wá ń sọ fún ẹ wípé àbúrò mi má bá wọn tọ́jú bọ́lé bẹ́ẹ̀ ṣe ń wò mí Jésù nìkan mo gbójúlé àdúrà nìkan ni mò ń gbà olóburúkú ẹ̀dá ni má bàa ṣe mọ́ ó fẹ́ purọ́ fún ẹ jókòó lórí ògo ẹ kó máa lo ẹbí ẹrú ni kò fẹ́ kí wọ níláárí kò fẹ́ kí yẹ sí tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo mo báyìí máa ṣe kábúkábú dàárọ̀ yìí tí wọ́n ṣiṣẹ́ àgbọ́dùn fún mi o ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ rí àgbọ́dùn tó bá ti gbọ́rọ̀ mi máa dùn létí ẹ̀ bó bínú sí mi láàárọ̀ tó bá di alẹ́ inú ayé ọ́ àgbọ́dùn náà máa ń pè nǹkan ẹyọkọ tó kàn dùn mí òun ni ẹ̀yin tí mo lọ bà iṣẹ́ 5 million jẹ́ fún iṣẹ́ 500 iṣẹ́ 5 million torí wípé kí n lè gba reality fún yín tí ẹ fún mi lówó ó dùn mí gan kì í ṣe pé bí àwọn yẹn ló jọ mí lójú kàbí mi ò nídìí owó yín but at least ó yẹ kẹ́ compensate mi pọ́ bá Solomoni ẹ kó ṣe takuntakun gba 1 million gba 2 million gba 3 million kó fi sáyé ẹ gba 1 million lára owó oògùn tẹ́ bàjẹ́ kẹ́ lọ rí ní ìwé padà tàbá tí wàá sọ reality fún yín ẹ máa believe yìí pé bóyá ẹ̀mí wá síbí wá tìlà tí bá fẹ́ gbá yín wà láìka láì small be like mo ní àwọn irinṣẹ́ tí mo lè fi lè gbá yín tí ẹ̀dẹ̀ ní fúnra pé mo gbá yín mo ní lọ́wọ́ bí ìkàn mi bọ̀ kí lèèyàn fẹ́ gbà nínú kéèyàn máa gbá èèyàn èyí máa sọ reality fún ẹni nǹkan yìí nǹkan mi lélẹ̀ òye báyìí mo fẹ́ tà tó bá pay ẹ kó rà tó bá pay ẹ kó máa lọ mi ò send ẹ wọ́n by force mi ò by force ẹ rà náà. You want to ask question? Ó ní babaláwo kan tó wà lórí TikTok yìí bóyá Ifákáyọ̀dé lórúkọ
o ò lè kú ire tó bá wà níbí. Ìwọ ló kọ́kọ́ kọ́mẹ̀ntì sí abẹ́ post tèmi wípé Ọba Solomon lọ fake kíní yẹn ni o. Ó ti mọ babaláwo yẹn tẹ́lẹ̀, aláwo dẹ̀ ni wọ́. Ẹ ò fẹ́ lọ síwájú fún ara yín rárá. Bó bá wà níbí ó máa padà pọ́n lásọkú ni. Èmi Ọba Solomon ló sọ bẹ́ẹ̀. Ìfákáyọ̀dé lórúkọ bọ̀bọ́ yẹn. Ó sojú dúdú bójú èṣù. Ẹ sọ fún wípé mo sọ pé ó máa pọ́n lásọkú. Bó Ọba Solomon sọ. Nǹkan tí o bá mọ̀ tí o mọ̀ ẹ́ ṣe má sọ pé ẹlòmíì ò lè ṣe. Àbí kò yé? Nǹkan tí o bá mọ̀ ẹ́ ṣe má sọ pé ẹlòmíì ò lè ṣe. Iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́ yìí, ká ní pé a ti rí babaláwo kan tó yọ̀ dára ẹ̀ tó ti ń ṣe more than 5 years ago. A máa ti rí babaláwo tó máa jẹ president. A máa ti rí babaláwo tó máa jẹ governor. A máa ti rí babaláwo tó máa jẹ senator. Àwọn governor yẹn, àwọn president yẹn wọ́n máa yọ wá ní kẹ́lẹ́kẹ́lẹ́, wọ́n wá so oògùn lọ́wọ́ yín. Wọ́n á lọ máa claim Christian ní public. Wọ́n lọ máa claim Mùsùlùmí ní public. Ẹ ò dẹ̀ já ara yín wípé ẹ jẹ́ káwa náà gbé kíní síta. Àwa pẹ̀lú àwọn ẹni tó já àwọn ènìyàn wọ́n kọ́ máa fi ilé babaláwo proud. Ní 5 years ago, 10 years ago, tí wọ́n fẹ́ lọ sí ọ̀dọ̀ babaláwo wọn máa yọ ni. Àti kéèyàn sọ níta wípé mo ń lọ sọ́dọ̀ babaláwo ìtìjú ni. Àwa la já yín. Àwa la expose ẹ̀ lé yín lórí pé kì í ṣe kan ìtìjú. Èmi ń fọ́nbù pé mo lọ ń so oògùn ni. Mo máa tún lọ so oògùn kan lọ́jọ́ mẹ́ta yìí. Bọ́ mi ò ní sọ iṣẹ́ tí oògùn yẹn ń ṣe fún yín. Ẹ kàn rí mi pé máa ṣe. Máa yí odi, máa kàn tí bá ti ṣe iṣẹ́ yẹn tán wà lọ bèrè lọ́wọ́ àgbà tó bá ti wọ 150 years nílé ẹ̀ wípé Ọba Solomon ṣe nǹkan báyìí kí ni iṣẹ́ yẹn wà fún. You need to proud with what you have. Eléyìí tí bàbá olé bàbá máa fi wá gbá mi, jẹ́ kí bàbá mi máa gbá mi, ó pè mí kí bàbá mi gbá mi jù pé kí bàbá olé bàbá máa gbá mi. Àwọn kan ló fi àpótí ẹ̀rí gbá àwọn ènìyàn. Àpótí ẹ̀rí ẹyọ kan ló wà kò pé méjì. Ẹyọ kan péré ló wà. Is one kò pé méjì. Àpótí ẹ̀rí Olúwa gbogbo ayé ẹyọ kan ni. Bíbélì sọ pé ó wà ní Jerusalem títí di òní olónìí. So o ti rí Bíbélì kan. Ṣé ká kà nípa ìtàn àpótí ẹ̀rí ká mọ̀ nípa àpótí ẹ̀rí díẹ̀. Bíbélì wo nìyẹn? Ṣé ti dragon àbí ti Jọ́dánì? Tí ẹ kọ́kọ́ ta fi ti dragon sílẹ̀ kọ́kọ́ ka ti odò Jọ́dánì yẹn fún mi kí kọ́kọ́ gbọ́ ná. Kẹ gbọ́ nǹkan tí àpótí ẹ̀rí ń ṣe, nǹkan tó ń pè ní àpótí ẹ̀rí. Kì í ṣe àwọn ọlọ́tí tó ń gbà àpótí ẹ̀rí, àwọn ọdóyàwó léyàwó. Àwọn ọdóyàwó tó ń gbà àpótí ẹ̀rí. Tó sọ pé wọ́n gbà àpótí ẹ̀rí. Àpótí ẹ̀rí tẹ́ máa gbọ́ tẹ́ máa gán kòkòrò má lórí. Káàrà pa àpótí ẹ̀rí dànù. Àpótí ẹ̀rí fèkì tẹ́ gbé kiri. Ìran purọ́purọ́. Wọ́n bí bàbá ńlá kú bàbá ẹnìkan rí. Kó sọ pé òun fẹ́ fọwọ́ kan àpótí ẹ̀rí. Àpótí ẹ̀rí fẹ́ ṣubú. Úsà gbá mú. Ọ̀rọ̀ lu úsà kú dànù. Ìyẹn lẹ́yìn ń gbé tẹ́ńsò sí nídìí ẹ̀ yìí. Obìnrin máa gbẹ́mi títí. A ṣubú lápótí ẹ̀rí. A lóun gbẹ́mi orí burúkú. Káàrà pa yín dànù. Kàwé. Bíbélì wo ló kà? Joshua chapter what? Joshua chapter 3 from verse 14 to 17. Joshua chapter 3 verse 4 verse what? 14. 14 to what? 17. Kí ló wí? Ó sì ṣe. Nígbà tí àwọn ènìyàn sì kúrò ní àgọ́ wọn láti gòkè Jọ́dánì àti àwọn àlùfáà tó ru àpótí májẹ̀mú wá níwájú àwọn ènìyàn. Sáré. Bí àwọn tó ru àpótí sì ti dé Jọ́dánì tí àwọn àlùfáà sì tí ó ru àpótí náà sì tẹ ẹsẹ̀ wọn bọ etí omi náà nítorí pé odò Jọ́dánì a máa kún bo gbogbo bèbè rẹ̀ ní gbogbo àkókò ìkórè ní omi tí ń ti òkè sàn wá dúró. Gbogbo bí àwọn tó gbé àpótí ẹ̀rí bí ẹsẹ̀ wọn ṣe kan odò Jọ́dánì omi náà dúró. Ṣé àpótí ẹ̀rí tẹ́ ń gbé yìí ṣé omi adágún lásán só lè gbẹ́? Kán wá lọ test ẹ̀ lómi adágún, kán fi omi agbálagbúlú omi sílẹ̀, kán wá lọ test ẹ̀ lómi adágún kẹ́kàn gbé ẹsẹ̀ lé kó dẹ̀ gbẹ́. Ẹ
má bà ìṣẹ̀ṣe wa jẹ́ o, torí inú ìṣẹ̀ṣe l'àpótí ẹ̀rí ti jáde. Àpótí ẹ̀rí ò kìí ṣe ti Kristẹni, ìṣẹ̀ṣe ló ní. So gbọ́ ọ̀kan tó ń sọ pé ó wà nínú ẹ̀. Òkúta wàláà 10 tí Mósè lọ gbà lórí òkè, wàláà tí Jésù lọ gbà lórí òkè, tí Mósè lọ gbà lórí òkè, òun náà wà nínú àpótí ẹ̀rí. Wàláà yẹn ọ̀rọ̀ ni o. Ọ̀rọ̀ ní fáwọ́. Àpótí ẹ̀rí ò sí mọ́. Ẹyọ kan tó wà, ó wà ní Jerusalem. So o ti lo mọ ibi tí Bíbélì yẹn ti sọ. Solomoni ló lo àpótí ẹ̀rí yẹn gbẹ̀yìn nínú Bíbélì. Lẹ́yìn Solomoni kò sẹ́ni tó tún lo àpótí ẹ̀rí yẹn. Ṣé Solomoni ló gbẹ̀yìn sá? Ó dà pé ọmọ ẹ̀ náà lò díẹ̀. Ọmọ Solomoni ló lo àpótí ẹ̀rí yẹn gbẹ̀yìn. Ẹ lọ bá ìṣàṣẹ. Àpótí ẹ̀rí Jerusalem tó dẹ̀ wá wọn ti dáná sun. Ọlọ́run nìkan ló lè explain bí àpótí ẹ̀rí ẹsẹ̀ rìn. Gbogbo eléyìí tí wọ́n ń ṣe kiri nísìnyí fake ni. Ó ní àwọn tó ń gbé àpótí ẹ̀rí, ó ní àwọn tọ́wọ́ wọn lè kàn. Ètùtù ńlá ni. Àpótí ẹ̀rí ìbílẹ̀ ńlá ni. Mẹ̀túmọ̀ àpótí ẹ̀rí ni ẹ̀yin ọmọ kéékèèké wọ̀nyí, ẹ̀yin ọmọ 50 years 60 years yìí tẹ́sán pé ti darúgbó yìí, ọmọ 237 years báyìí sọ̀rọ̀. Mẹ̀túmọ̀ àpótí ẹ̀rí. Ìgbà tí Dáfídì fẹ́ gbé àpótí ẹ̀rí láti ilé Obedi-Édómù lọ sí ilé ẹ̀, wo mọye màlúù tó padà nù. Bíbélì sọ fún wa wípé ẹsẹ̀ mẹ́fà màlúù kan láti ilé Obedi-Édómù sí ilé ẹ̀. Ẹ rò wípé àpótí ẹ̀rí jẹ́ ìkan tẹ́ fẹ́ máa fẹnu ṣe, tẹ́ máa fi ọtí ṣe ni. Do you know the meaning of àpótí ẹ̀rí? Àpótí ẹ̀rí ìbílẹ̀ ńlá gidi ni, ètùtù ńlá ni. Ìwọ aláṣọ funfun tó bá pè ní pé oníṣẹ̀ṣe ni ẹ tó bá lọ kọ́ àìrá pa ẹ̀ dànù. Inú ìṣẹ̀ṣe ni aláṣọ funfun ti jáde. Ẹ̀mí tó ń gbé yín yẹn wọ́n malẹ̀ ló ń gbé yín. Kò sí kò tó jẹ́ pé ẹ̀mí gbé mi. Ẹ̀rí bí mo ṣe jó ní ṣọ́ọ̀ṣì ni, ijó mi jọ ti Jésù ni. Ijó mi ò jọ ti léegun. Nígbà tí mo jó níjẹta, wọ́n ní màní ti gbé eégún jìnnà náà. Mi ò gbé eégún rí. Ẹ̀mí eégún yẹn, ẹ̀mí ìbílẹ̀, ẹ̀mí Ọbàtálá ló bà lé mi yẹn. Tí bá ti wà ní ṣọ́ọ̀ṣì, ìdí nìyẹn. Kò sí bí mo ṣe lè ṣe ìṣẹ̀ṣe tó. Mi ò lè fi Zion sílẹ̀ láyé. Torí ìbàlù tí wọ́n ń lù yẹn, aláùdà olúpẹpẹ. Bàlù tí wọ́n ń lù yẹn, ó ní ìgbì kan tó máa ń pè wá, ó ní odù kan tó máa ń pè wá. Mi ò lè fi Zion sílẹ̀ láyé táyé máa fi parẹ́. Inú ìṣẹ̀ṣe ni àwọn aláṣọ fún ti jáde. Foundation wọn ìṣẹ̀ṣe ni. What are we talking about? Ṣé ìṣẹ̀ṣe wá jẹ́ nǹkan burúkú ni? Kì í ṣe ti fọ́nbù, kì í ṣe ti ẹni, kì í ṣe ti fọ́nbù. Máa kẹ́ parọ́ tán ẹ̀. Tí o bá ti bá reality nínú ìṣẹ̀ṣe, o lè bá lẹ́ni wuyẹ̀. Kò sí nínú ìṣẹ̀ṣe, tí o bá ti bá reality nínú ìṣẹ̀ṣe, o lè bá reality lẹ́ni wuyẹ̀. Gbogbo ìsọmọ lórúkọ tẹ́ ń sọ ní ṣọ́ọ̀ṣì inú ìṣẹ̀ṣe rẹ ti rí nà. Àìdùn, omi, ìgbòkò bàbá ìsà. Ṣé wà nínú Bíbélì pé nǹkan báyìí ni kẹ́ máa fi máa ṣe, nǹkan báyìí ni kẹ́ máa fi máa sọmọ lórúkọ? Nǹkan tẹ́ fi sọmọ lórúkọ yẹn níbo ló wà nínú Bíbélì wípé nǹkan báyìí ní Jésù? Wọ́n mọ nǹkan tó fi sọ lórúkọ ní ẹyẹ àdàbà méjì. Ìṣẹ̀ṣe ni, ìṣẹ̀ṣe náà fi gbé Jésù síta. Ẹyẹ àdàbà méjì àtẹyẹlé méjì náà fi sọ sí Jésù lórúkọ. Ẹ gbìyànjú kẹ́ ka Bíbélì kó yé yín. Orí Bíbélì lẹ́ ń ka, ẹ má yẹ kẹ́nìbọ̀dì máa tàn yín. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run yé yín. Ọ̀rọ̀ Ọlọ́run yé jàre, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yé àìkú ní títí ayé. Ẹyẹlé méjì àti àdàbà méjì náà fi sọ Jésù lórúkọ. Ìṣẹ̀ṣe ni, ètùtù ni, ẹbọ ni.
Ọlọ́run ràn yín lọ́wọ́. So gbogbo ọ̀rọ̀ tí mo wá sọ látàárọ̀ kó má bàa di wípé mọ̀ nìyí ń lo power lé wa lórí. Bóyá o fẹ́ takò àyè wà. Ìwọ tó bá dẹ̀ sọ fún mi pé ó lápótí ẹ̀rí wípé àpótí ẹ̀rí ẹ lè dára, wo lè jẹ́ ká tó gbéra wa sí orí ìrìn. Èmi lè rìn dáadáa kí wá dán àpótí ẹ̀rí ẹyẹn wò. Kó gbé àpótí ẹ̀rí sílẹ̀ báyìí kémi kán kòkòrò máa lórí. Bóyá mi máa kú bíi Tíúsà, mo fẹ́ mọ̀. Ìwọ tó bá sọ pé àpótí ẹ̀rí ẹ súọ̀ fún ẹ o. Wípé ẹ̀wù lóòótọ́ ló gbé àpótí ẹ̀rí gidi o, pé àpótí ẹ̀rí ẹ súọ̀ fún ẹ. Bọ́ìtà ká wá sọ̀rọ̀ níbí kémi wá síbẹ̀. Bíbélì sọ fún wa wípé nígbà tí Úsà tó di àpótí ẹ̀rí mú pé ó kú, kémi wá ká ìkókò má àpótí ẹ̀rí yẹn lórí. Bóyá mi náà máa kú, mo fẹ́ fi ra mẹ́sẹ̀ experiment. Tí a bá dẹ̀ ṣe yẹn, ká gbé àpótí ẹ̀rí yẹn ká gbé lọ sí omi adágún. Omi adágún, ká gbé lọ sí omi adágún. Kó omi adágún tiẹ̀ gbẹ bí odò Jọ́dánì ṣe gbẹ. Ẹ kà nípa ìtàn àpótí ẹ̀rí ni. Àpótí ẹ̀rí tó jẹ́ wípé nígbà tí àwọn ará Fílístínì, àwọn ọba Gáàtì, nígbà tí wọ́n wá gbé àpótí ẹ̀rí Olúwa tó ń gbà lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì, Bíbélì sọ wípé àrùn yọ̀dí bẹ̀rẹ̀ sí ṣe wọ́n. Nígbà tí wọ́n fẹ́ dá àpótí ẹ̀rí yẹn padà, Aláùdà, Olúpẹpẹ, Kákáká lójú ogun lé, Òrómì ẹ̀yẹ sódò òkè, onílé kiri wà jàmọ́dò òkè. Bíbélì sọ fún wa wípé wọ́n gbé ẹgbọrọ màlúù méjì pẹ̀lú kẹ̀kẹ́. Wọ́n gbé kíní ẹ̀sìn inú kẹ̀kẹ́, wọ́n wá gbé ẹgbọrọ màlúù méjì. Wọ́n fi kọ́ ọrùn. Wọ́n fi kẹ̀kẹ́ yẹn kọ́ ọrùn àwọn màlúù yẹn. Ìyẹn jẹ́ ètùtù fún àpótí ẹ̀rí. Tó fi gbé tí màlúù yẹn tó fúnra ẹ̀ fẹsẹ̀ rìn títí ó fi lọ ó dá padà fún àwọn tó ní. Kí lẹ fi àpótí ẹ̀rí pè? Àpótí ẹ̀rí jẹ́ nǹkan tẹ́lẹ̀ máa fi ṣe ṣẹfẹsọ. Àbí ẹ rò pé àpótí ẹ̀rí jẹ́ kíní? Mi rò pé wọ́n fúnra gan ra dátà tẹ́lẹ̀. Àpótí ẹ̀rí ò kì í ṣe nǹkan pẹ́pẹ́ o. Kẹjẹ́ kó rí pé sẹ̀mí mo gbádùn ẹjọ́. Àpótí ìbílẹ̀ ni bí mo ṣe wà tí bá fẹ́ create àpótí ẹ̀rí mo lè create ẹ̀, but sàkámà ni tá bá create ẹ̀, because nǹkan tó dì mọ́ àpótí ẹ̀rí nǹkan tó lágbára ni. Òun náà lẹ́ ń gbé tẹ́ mọtí nídìí ẹ̀. Àwọn olè sìgá náà ń gbà àpótí ẹ̀rí, àwọn olè gbó ń gbà àpótí ẹ̀rí, àwọn ọlọ́tí wọ́n ti mọtí yóò bá rí. Àwọn máa ṣe rádaràdá nídìí àpótí ẹ̀rí. Obìnrin agbẹ́mi títí tí afẹ́yàn lu àpótí ẹ̀rí, wọ́n náà gbẹ́mi ni, wọ́n náà rọ lẹ́mìí níwájú àpótí ẹ̀rí. Bíbélì sọ fún wa wípé àwọn tó ń gbé àpótí ẹ̀rí wọ́n wà ní ìgbọ̀nwọ́ 6 sí àwọn ìjọ. Ara ìjọ ò gbọ́dọ̀ kan àwọn tó ń gbé. Ìjọ wo ni mo ì máa padà wá kí wá sọ history àpótí ẹ̀rí fún yín. Bóyá ẹ ò ka Bíbélì. Ìgbọ̀nwọ́ 6 ni. Ìgbọ̀nwọ́ 6 tí àwọn ọmọ ìjọ máa fi jìnnà sí àpótí ẹ̀rí. Kì í ṣe nǹkan tẹ́ lè súnmọ́. What are we talking about? Ẹ gbàdúrà kí n má jẹ president o. Èmi wà lórí oyè, ó ní ó gbà àpótí ẹ̀rí. Mo gbọ́ pé ṣọ́ọ̀ṣì kan gbé àpótí ẹ̀rí. Kò sí nǹkan tó dàbí wípé kí ẹni tó mọ nǹkan kó joyè. Kẹ́ni tó mọ gbogbo nǹkan kó jọba ìlú. Kò sí nǹkan tó dàbí ẹ̀. Ó jẹ́ olórí ìlú. Mo gbọ́ pé ó gbà àpótí ẹ̀rí. Màá pè é pé wá. Ṣé wo mọ nǹkan tó ń pè lápótí ẹ̀rí? Wàá kọ́kọ́ ṣàlàyé àpótí ẹ̀rí fún mi náà. Ó ní o mọ̀ àbí o sọ pé o mọ̀. Àpótí ẹ̀rí tó wà ní Bíbélì nígbà tó wọ odò Jọ́dánì, kí náà sọ pé ó ṣẹlẹ̀? Wọ́n ní ó gbẹ. Nígbà tó ń gbé àpótí ẹ̀rí tó ń fi yí odi Jẹ́ríkò ká, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ó wó. Now kí ló lè fi àpótí ẹ̀rí yìí ṣe báyìí fún wa? Ara wo ló lè fi dá? Ṣé àpótí ẹ̀rí lè ń sì tí bá fọwọ́ kàn ṣé máa kú bíi Tíúsà? Ó ní ẹ ò lè sọ. Ẹ lọ gé ẹsẹ̀ méjèèjì kó máa lọ láàtà láfíà. Lọ gé ẹsẹ̀ méjèèjì kó máa lọ láàtà láfíà. Dáradára. So ẹni tó bá ní ìbéèrè kó wá sókè. Kàbí nǹkan tí mo ń sọ yìí
bóyá kò rí bẹ́ẹ̀ bóyá mo purọ́ o lè wá put mi wrong. Send request o, ẹ̀yin tí Facebook ẹ lè send request, ẹ̀yin tí Instagram ẹ lè send request. Ó kàn jẹ́ pé ẹ̀yin tí Instagram ẹ lè send request tó pọ̀. Àrà ti pa Instagram ò hàn gèsèrè ni. Okay? Kò nídìí kan tẹ̀lé about the name of Jesus Christ. Wọ́n kàn gọ́gbọ́ ẹ̀ wípé what is the thing that they used to do sacrifice in the day of Jesus Christ, the birthday of Jesus Christ? Ẹyẹ àdàbà méjì àti ẹyẹlé méjì, àdàbà méjì ẹyẹlé méjì náà fi ṣe ìsọmọ lórúkọ Jésù. Ìṣẹ̀ṣe ni. Now mi ò fẹ́ ọlọ́pọlọ dúdú kó wá síbi tí ò mọ kankan fẹ́ máa fẹnu hágì pẹ̀lú mi. I will not like it. Send the request tí wọ́n fẹ́ tako ọkọ̀ tó mọ̀ sọ yìí. I send the request. Tí bá rí pé ó ti sọ story tí ò ní proof, mo já ìdànù. Mi ò kí ń bá ẹni tó lọ́pọlọ sọ̀rọ̀. Wà á ní nǹkan tó fẹ́ fi back ẹ up o. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ti. Hello? Kábíyèsí o. Mo ṣe làbọ̀ ẹ̀ka ọ̀rọ̀. Àbọ̀ ìbọn ti ṣe ẹ̀ka àbọ̀ sí àlàáfíà lẹ́wà. Àlédùmarè kí wọn, èyí náà ń kọ́. Dàdà Kí ni. ládàá náà bá mi. Dàdà ń sẹ́ni. Ẹ̀sùn ògbẹ́ náà làárẹ̀ bá mi. Mo fẹ́ bèèrè ní pé sọ ọkùnrin kan. Ẹni gbogbo dẹ́kun. Ló pa bí oríṣiríṣi ìbúrò ti ró. Dáfídì ló pa màlúù kí sọ gbèdé lónìí. Ok, number 2, bàbá mi. Àánú kírúbù náà bí mi sí. Àwọn tí ẹ̀ scam ló ń jẹ́ bàbá mi. Kí ni òkúta ẹ̀dùn ara Ṣàngó wánú àpótí ẹ̀dá pé kò ń ṣe ìṣẹ̀ṣe? Bàbá mi bèrè lọ́wọ́ sà. Àwọn tó ṣe ẹ ti rí àdùn ara náà àpótí wọn yẹn rí. Àbábá, mo fi lédùn máa ẹ̀bà Ṣàngó ibẹ̀ náà. Ẹ̀dùn ara wà bẹ̀. Ẹ̀dùn ara original máa wà bẹ̀. Kí lorúkọ pásítọ̀ ṣọ́ọ̀ṣì tó ní àpótí ẹ̀rí yẹn? Bàbá. Ká lọ gbé. Hello, kí ni ìbéèrè yín? Hello, bàbá ẹ káàsán. Ẹ káàbọ̀, kí ni question yín? Ẹ jọ̀ọ́ nípa a fẹ́ béèrè nípa ọ̀rọ̀ àpótí ẹ̀rí yẹn náà ni because èyí tí wọ́n gbé wá sí studio Oríyọmí yẹn wọ́n ṣé ń gbọ́ mi sà? Mo ń gbọ́ yín. Èyí tó gbé wá sí studio Oríyọmí yẹn a rí live so wọ́n dẹ̀ ń kó àwọn nǹkan jáde nínú ẹ̀ wọ́n ṣí àwọn nǹkan tó kó jáde nínú ẹ̀ bóyá bíi ẹmọ wàhálà tí àwọn àfáà máa fi ń kọ kéwú sí yẹn wọ́n kówó ẹ̀ bóyá bíi mẹ́ta oríṣiríṣi àbí márùn wọ́n dẹ̀ kọ àwọn kéwú sí míwàá ẹmọ wọ́n kọ kéwú yẹn kò yé àwakọ̀ àwọn tó mọ kéwú ni wọ́n lè sọ̀rọ̀ nípa kinní yẹn wọ́n dẹ̀ aṣọ oríṣiríṣi dẹ̀ wà ń bẹ̀ so ìkan bíi ìdà báyìí ìyẹn náà wà ń bẹ̀ a ó pé gbogbo kinní bóyá bíi nǹkan ṣẹ̀ṣe náà ni because tó bá jẹ́ pé kíni nǹkan bí ìdá aṣọ oríṣiríṣi wà ń bẹ̀ dóònà àrórí eku àrórí ẹyẹ ń bẹ̀ o níbẹ̀ máa kan náà dẹ̀ wá sí show yẹn tó Oríyọmí ò sí ilé Oríyọmí ń sọ̀rọ̀ láti London ní ṣẹ́gẹ́t ó kàn ṣe live yẹn máa yẹn sọ pé àpótí ẹ̀rí tọ̀dọ̀ àwọn Lágelú ni òun nìkan ni ó kù ní Nàìjíríà ìpò àpótí ẹ̀rí Àgelú pé àpótí ẹ̀rí yẹn gangan ni original pé lẹ́yìn yẹn kò sí ìtì ó tún jọ ìyá mọ̀ so nǹkan tá a fẹ́ béèrè ń sìn sà ẹ má bínú ṣé lóòótọ́ ni máa yẹn sọ because ara àwọn kan tó ń sọ pé àpótí ẹ̀rí kan ìyẹn wà Lágelú ìyẹn gangan ni original pé àwọn kan fake àwọn kan original bẹ́ẹ̀ sì ni àwọn kan jẹ́ kó yé wa pé kò sí àpótí ẹ̀rí mọ́ pé àpótí ẹ̀rí tó wà pé wọ́n ti sọ pé kò sí mọ́ pé yẹn ti lọ pé kò sápótí ẹ̀rí mọ́ so kò yé wa a fẹ́ kẹtọ̀ mọ́lẹ̀ sí gẹ́gẹ́ bí ọba àgbáyé tẹ̀yin jẹ́ tí Ọlọ́run bá dẹ̀ fún yín nímọ̀ kọ́lọ́run bá jẹ́ ká rí yín pẹ́ ju báyìí lọ nǹkan tí àá fẹ́ sọ nìyẹn. Ẹni tó sọ wípé àpótí ẹ̀rí kan wà Lágelú yẹn ẹni kọ́ lọ gbé wá ká test àpótí yẹn wò. A ò sọ pé kò sí a ò dẹ̀ sọ pé ó wà but ọba Solomoni sọ wípé kò sí àpótí ẹ̀rí kankan ní ẹni wuyẹ gbogbo ẹ̀ fake. ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni èmi ló sọ ẹ sọ pé mo sọ wípé kò sí àpótí ẹ̀rí kankan ní ẹni wuyẹ ẹni bá dẹ̀ sọ pé ó wà lọ́dọ̀ òun ẹni kó gbé wá síwájú ọba Solomoni ká test àpótí kèmí fún àpótí ẹ̀rí kí gbákòókò mọ lórí so èmi fẹ́ kú bí Usa ṣe kú
ó yé mi sà. sẹ́wọ̀n pé ìgbà tí ó sà fọwọ́ kan àpótí yẹn sẹ́wọ̀n pé ó kú ni ó kú instantly. bẹ́ẹ̀ni bíbélì jẹ́ kó yé wa bẹ́ẹ̀. ò ní fọwọ́ kan mi fẹ́ gbá àkókò má àpótí yẹn lórí ni tí bá ti kan ní kòkò. ẹ fẹ́ fún fọ́ ẹ fẹ́ fún móró. tó mo fẹ́ wo bọ́wọ́ mi ṣe fẹ́ rí bóyá ó máa dán báyìí ẹ fẹ́ fún ọba fẹ́ fún àpótí ẹ̀rí móró. ẹ sọ fún wọn bẹ́ẹ̀. rédèrèdè ẹ jẹ́ àwọn máa tanra yín máa purọ́ fún ara yín ẹ máa bọ̀bọ̀ líbò ara yín ẹ máa jàǹbò líbò ara yín bó tí ẹ̀rí kọ́. Hello. Ọba. Ẹ káàbọ̀ kí ni ìdè? Ẹ ká sọ ọba. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ìwọ tó sọ pé ó fẹ́ fún mi lówó. Ìwọ tó sọ pé ó fẹ́ fún mi lówó àkáǹtì nọ́mbà mi ni ìyá Jésù àtẹ̀yìn 3400 31258 First Bank 3400 31258 First Bank. Àbí òye yín ayé yìí ò máa le. Ayé ò le rárá ayé simple. 3400 31258 First Bank. So ẹ tẹ̀ síbẹ̀. Ẹ máa kọ́ pẹ́ṣẹ̀tì kan gidi. Àbí òye yín. Kó má bàa dé wípé ọba Solomon ti ṣe pàṣíà. Ìwọ wòlíì tó bá sọ wípé wo gbóná torí àwọn kan ti comment test tí mo fún babaláwo yẹn kí ló tẹ́ mi ò ṣe fún wòlíì náà. Ìwọ wòlíì tó bá mọ̀ pé o gbóná wípé múná jẹ mọ́ òrùn jẹ ní ẹ pé o lè ráyé wo lè rọrùn jẹ́ ká mọ̀ o ká wá gbé test fún ẹ o àwa lè wá sílé ẹ o bọ̀ tí bá wá gbé test fún ẹ tí o bá pass test wá sanwó mọ́tò mi o bọ̀ tó bá ti pass èmi ló máa tún fún ẹ lówó ṣe bẹ́ẹ̀ sáré bí mo ṣe gbowó fún babaláwo yẹn tó bá pass the test yẹn tó bá yẹ pé confam wòlíì ni ẹ á gbé kéèsì wá síwájú ẹ ẹ lè máa Mr. Man náà lè pín àkáǹtì ní TikTok ok Instagram lélẹ̀ ok jẹ́ kí sá pín ẹ Adélànà Adékúnlé 30400 31258. First Bank. So account number mi nìyẹn. So account number mi ló wà ní ìsàlẹ̀ yìí. So nìyẹn. So ta ló tún ní ìbéèrè tó fẹ́ béèrè? Hello. Hello. Hello kábíyèsí. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ìbéèrè ni wípé kí ni àwọn nǹkan tí ó wà nínú àpótí ẹ̀rí yẹn nígbà ayé àwọn ọmọ Ísírẹ́lì yẹn kí ni àwọn nǹkan tó kó sínú ẹ̀? Wàhálà òkúta méjì kò ló wà ní ilé tí Mósè ló gbà. Wàhálà òkúta méjì. But àkọsílẹ̀ fi yé wa wípé òfin 10 tí Mósè lọ gbà lórí òkè àti mánà tí Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì nínú igbó àti ọ̀pá ẹrónì mẹ́tẹ̀ẹ̀ta ẹni Bíbélì sọ pé ó wà nínú ẹ̀sà. Níbo ló wà ní Bíbélì? Màá bá yín wá jáde sàbọ̀ mi ní Báíbù mi ń bì but a ti ṣe lecture lórí ẹ̀rí nǹkan tó wà nínú ẹ̀rí ẹ̀sà. Bíbélì sọ wípé bí ohun ìjà ọba dá ìtọ́ fẹ́ múra ju ogun. Bíbélì sọ wípé bí ohun ìjà dájú kò sẹ́ni tó fẹ́ múra ju ogun. Ẹ lọ wá Bíbélì yẹn wá. Ok ẹ ṣé. Olúpẹ́pẹ́ why firstborn dey strong torí wípé èpè òbò àti okó ló mọ́ firstborn.
èpè òbò àtòkó mú first born because ìdókùdó tí ìyá ẹ dó kiri orí ẹni gbogbo spam yẹn wà so àti kí first born sórí rẹ̀ owó ọlọ́run ló wà. ẹ káàárọ̀ sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. nǹkan tẹ́ ẹ sọ nípa àpótí ẹ̀rí yẹn sà, mo suggest kíní kan táwọn pípín yẹn máa ń gbé sínú ẹ̀, kò sí nǹkan tó wà nínú ẹ̀ ju olúgbòhùn lọ. èmi ò mọ̀ nípa tí à ń sọ̀rọ̀ nípa ti bíbélì tó wà bíbélì là ń sọ̀rọ̀ nípa àwọn sọ nípa ti ìsìn oríṣiríṣi làwọn eléyìí. ìkan tó ń gbé kiri náà nìyẹn tá ṣe ń pè ní àpótí ẹ̀rí. Àwọn míì máa ń package ẹ̀, máa package. tí ó lè confirm ẹ̀ nǹkan tẹ́ bá lè confirm ní kẹ́ máa sọ. àwa àwòrán àpótí ẹ̀rí kankan rí. Hello sir. ẹ káàbọ̀ kí ni ìbéèrè tí yín. Mo fẹ́ bẹ̀rẹ̀ nípa ìsọmọlórúkọ Jésù tá a fi ẹni a fi àdàbà ṣe ìsọmọlórúkọ fún. ẹyẹ ní méjì. ṣé wọ́n sọ bí wọ́n ṣe lò tán ṣe ṣe. wọ́n kàn sọ pé wọ́n fi ṣètùtù ni. because ìgbà tí mo kà bẹ̀ wọ́n sọ pé gbogbo àkọ́bí. gbogbo àkọ́bí ni kíni. ni wọ́n máa ń lo ẹyẹ àdàbà yẹn fún. ó dáa. so ìgbà tó bá dẹ̀ ti lò fún àkọ́bí so ṣé ètùtù tó ń ṣe fún Jésù yẹn ṣé ìlànà kìrìsìtẹ́nì ni àbí ìlànà ìbílẹ̀. mo fi pé normal tí tó máa ń ṣe òfin tó wà nù ọ̀rọ̀ Mósè. ṣé wo lè ṣe ń sìn ṣé wo lè ṣe ní ṣọ́ọ̀ṣì ẹ níṣẹ́ ṣé tó bá bímọ sí o lè kó ẹyẹlé àtàdàdà méjì lọ. ẹ̀yin mọ bó ṣe ń ṣe ni ṣẹ́yìn lè ṣe fún yàn. wá máa lọ ó ti yó. nǹkan tí bíbélì sọ mo sọ fún ẹ wàá sóríire jọ Semiat kò ní respect. ọba kí ni ìbéèrè yín. mo fẹ́ sọ nǹkan kan nípa àpótí ẹ̀rí yẹn ní sà. Okay, go on. torí mo lọ sí orí òkè kan nílùú Ìbàdàn wọ́n pe ibẹ̀ yẹn ní orí òkè Ẹlẹ́bú. wọ́n ní àpótí ẹ̀rí kan bẹ́ẹ̀. Okay. wọ́n ṣí àpótí ẹ̀rí yẹn fún wa ṣó wàá wo nǹkan tó wà nú ẹ̀. Okay. gbọ̀gbà tí àwa rí nǹkan tó wà nú ẹ̀ sà wọ́n láwọn àgbààgbà wòlíì àwọn aṣọ kan wà ń bẹ, aṣọ pupa aṣọ dúdú ó ṣàtò bí oríṣi 4 sí 5 wọ́n ló ní ọjọ́ tán máa ń wọ̀ pẹ̀lú àwọn kan bíi idà. ṣé o Yorùbá mi yé yín sà. mo ń gbọ́. pẹ̀lú àwọn kan bíi idà àti aago àwọn nǹkan táwa rí ń bẹ nìyẹn. gbogbo àwọn tán máa ní wọ́n gbé àpótí ẹ̀rí kan káàkiri wípé wọ́n fi ń ṣe kinní kan gbogbo nǹkan yẹn fèkì ni àfẹni tó bá ń kó oògùn sí nínú ló kù. ẹ ti confirm. ẹni tó bá ń gbé ìlú Ìbàdàn wọ́n máa mú orí òkè tí mo ń sọ yìí. ó ti yé mi. I understand you pa. Hello. Hello Temi. ẹ tún débi ẹ tún mute mi ò ráyè gbogbo sẹpẹtẹrì yìí I don't have time. Rédèrèdè èmi ráyè ni. Hello. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ó ti pín kọ́ mi ni
Odi ọba Kí ni ìbéèrè yín? ọ̀rọ̀ nípa àpótí ẹ̀rí ẹni sà. Jẹ́ kí n open camera. Mo ti lọ síbi kan ní Ethiopia nígbà yẹn. Okay. Ṣé ń gbọ́ mi sà? Wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ pé àpótí ẹ̀rí gọ̀gọ̀gọ̀gọ̀ eléyìí tán gbé ní ìbúná ti gbé ní Israel nígbà yẹn pòun gàgàgàgàgàgà ni. Wọ́n sọ ọ̀rọ̀ bá bí last 2 years. Ṣé ń gbọ́ mi sà? Wọ́n fẹ́ fi yẹn tajà ni. Wọ́n fẹ́ fi yẹn tajà ni. Bẹ́ẹ̀ ni àpótí ẹ̀rí gangan. ọba náà bá lè wá sí Ethiopia. Kò sí ní. Ọba like my travel ni. Ọba like my travel ni. Àwọn lè travel out. Kí lẹ́yìn sà? Yà mí rí. Àwọn lè travel out. Òfin òfò gan ti pọ̀ jù ní TikTok jù. TikTok ń sí èrè. Hello? Lọ máa ṣe rádaràda ní comment section. Tó bá fẹ́ sákọ̀ ọ̀fọ̀ ẹ̀ kó má ṣe níwájú mi. Fún mi ní fóònù mi kékeré. Hello. Hello. Kí ni ìbéèrè yín? Ìbéèrè nípa àpótí ẹ̀rí yẹn ni sà. À ń gbọ́. À ń gbọ́. Àlùjọ̀nù. Ìdírìdí. Ó mọ nǹkan tó fẹ́ sọ, ó dẹ̀ wá síbí. Kí ló wá síbí fún? Ṣé dandan ni kó wá síbí? Bójú ti fẹ́ràn yẹn ló dáa. Òjò kó àtòbò. Wàá máa gbọ́ fákafókò 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 fákafókò. I want to ask questions that you cannot answer. Oh yeah, my boy, look now. Gbogbo ẹni tẹ́ sọ pé kí sẹ́yìn àkànnà bàmí ẹ̀ máa tí fún mi lówó. Ìwọ tó bá promise mi tí ò bá ṣe gbogbo ọkọ̀ tó bá ṣe lọ́dún yẹn throughout promise and fail wọn máa bọ́. Ayọ̀ á fèlì, àlàáfíà á fèlì, gbogbo nǹkan gidi tó wà láyé á fèlì. Ìwọ tó sọ pé kí pin àkànnà bàtó fún mi lówó olùgbàdì ayé. Àbí tó bá fún mi lówó nìkan lókun tí ó bá ti fún mi lówó olùgbàdì ayé. Mi ò rán ẹni iṣẹ́ kó promise mi. Hello. Hello. Hello ọba. Ẹ káàárọ̀. Bàbá fẹ́ bèè kiri kan. Apart from wípé à ń ka ìwé ìtàn Ísírẹ́lì àbí Róòmù tá à ń ka tá à ń pè ní Báíbù yìí. Ta ló rí àpótí ẹ̀rí yẹn rí àti tó wà ní Róòmù? Ó dáa pé Tinubu máa ti rí kíní yẹn rí o. Bàbá ó gbẹ́ na scam.
ó dàgbé Tinubu máa ti rí rí question pọ̀ láyé àwọn àlùjọ̀nà question ènìyàn pọ̀ gàgàgàgàgàgàgàgà ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ̀ double tap náà ẹ gbé láìkí dé 100 náà Tinubu ló lè rí kíní yẹn. Jerry money bolo bóbi 50 náà kọ́kọ́ wo bó ṣe ṣẹlẹ̀ kọ́kọ́ bóbi 50 náà kọ́kọ́ bóbi 50 máa kó dúró Jerry money tálákà kì í bó money gan ni o Jerry money má dúró Jerry money tálákà kì í bó money gan ni. Ọba. Gẹ́gẹ́ gbé àwọn sápá. Ọba. Bóyá kí ni ìbéèrè yìí? Ọba ẹ káàárọ̀. Ẹ káàbọ̀. Ọba nípa àwọn babaláwo tẹ́ ń sọ yẹn ṣé rí ìṣú wà láyé mọ́ṣá. Yorùbá mọ̀. Nígbà tẹ́lẹ̀ fún contest tó pass test ṣé ìyẹn rí nìyẹn àbí kò rí? Ìlọ́gọ́. Ẹ lọ bèrè lọ́wọ́ gọgùgù. Hello Ọba. Káàbọ̀ kí ni ìbéèrè yìí? Ẹ káàsán. Èmi nídìí ẹ̀pù yín ni ẹ jọ̀ọ́. Mo nídìí ìyàwó ni. Ẹ lọ fún olóṣù. Olóṣù lórí ìnìbà ẹ nídìí ìyàwó mọ́. Ẹ fún mi lówó kí bá yín pé kó couple lady wá. Ẹ máa rí tẹ bá bàtọ̀ ẹ máa dolé mi. Ẹ kò máa fún ní 100,000. Hello. ẹ ti pè mí tẹ́lẹ̀ èmi ti wọlé tẹ́lẹ̀. Kí ni ìbéèrè yìí? Timas. No, a ti sọ̀rọ̀ tẹ́lẹ̀. Timas bólọ Timas bólọ kó lọ fáfáfó bólọ ọ̀yá life goals yẹn kún 1 péré. Ọba I just love you ọba ilé ìfẹ́ dókú. Ẹ̀kọ́ bá náà kọ̀ wẹ̀ ó lẹ̀ díẹ̀ wá lẹ́gbẹ̀ẹ́ ọmọ ìwọ́n máa dómi wá. Àwọn ilé ti dúra wọn pamọ́ lé. Àwọn ọmọ ìta pọ̀. Wọ́n ti yóò báraka. Wọ́n ti yóò gbárí. Ẹ̀rọ ọba. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Timas. Ìbéèrè tó mo fẹ́ béèrè ni pé mo fẹ́ béèrè nípa ọ̀sán ẹ̀. Mo rí pé ẹ ti sí live kan rí tẹ ẹnìkan pè wọlé nígbà yẹn tó wá béèrè lọ́wọ́ yín pé ṣé ọ̀sán ẹ̀ wà. Ìdáhùn tẹ wá fi fún ni pé ọ̀sán ẹ̀ confam sí wà. Confam wà àkàntì gẹ̀ẹ́tì confam. Hello ọba. Confam wà àkàntì gẹ̀ẹ́tì confam yẹn níṣẹ́. A ò tí ì lẹ́ni tó ní confam. Jerry money sọ́pì ọ̀nà ọkùnrin aláya eruku jájà ọjà wọn síbi kan. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè tó? Ẹ rà sà, ẹ káàsán sà. Ẹ kú iṣẹ́. Ẹ kú iṣẹ́ náà jàre ọba, mò ń gbádùn yín gan-an. Kí ni ìbéèrè yín? Ẹ jọ ọba nípasẹ̀ tàwa alákọ̀ọ́bí kí la tún fẹ́ ṣe bí ti Jésù kí la lè ṣe tí nǹkan lè fi rọrùn. Ẹ máa lọ ṣe tuntun ni. Ọba ó lágbára mi lè parọ́ tàn yín o. Ẹ máa lọ mo ti já yín tán nìyẹn. Ẹ lọ ṣe tutù ẹ lọ gbẹ́bọ kẹ́ lọ ṣe tutù ètùtù tí Jésù ń ṣe ẹyẹ ilé méjì àtàdàbà méjì ẹ sọ pé káwọn babaláwo bá yín gbẹ́bọ. PS kí ni ìbéèrè yìí? Ẹ káàsán sá ẹ rà sá. Yes sir. Ẹ jọ ìrànlọ́wọ́ ilé mi nídìí o nǹkan kékeré rẹ ni. Ẹ jọ mo kàn nídìí followers ni ẹ jọ mo follow bẹ́ẹ̀. Màá lọ dé àwọn followers kan máa follow yín tipátipá. Èmi ló máa lọ sọ fún followers oya ẹ gbọ́dọ̀ follow mi náà nìyí whether you like it oya ẹ máa follow ẹ oya ẹ follow ẹ pa oya tipátipá oya ẹ máa follow ẹ
tó bá ní di followers wà ra followers ni tó bá fún wa 1 million naira ara followers fún ẹ followers làwọn celebrity yẹn rà kiri legit ni followers wa ẹni tó bá yọ láti inú ẹ ló máa follow wa ìwọ tó bá follow mi tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ máa bo ìpìlú ẹ mi ò kì í bẹ̀bẹ̀ fún followers bó bá wọn kó follow bá wọn kó má follow mi kò kàn kó follow mi fórí ara. We are here for reality. I want to be for reality. What do I have for reality? Follow me. What do I have my cows? Okay, what do I follow me? Hello, follow me. So follow. Hello, Baba. Yín pọ̀. Hello, Baba. Yín pọ̀. Ẹ káàbọ̀. A sọ̀rọ̀ níta ẹjọ́ mo ti wá níbi iṣẹ́. Ṣé gbọ́ bàbá a máa pè yín níta. Ẹ gbà. Mo ti gbé wọn ní wọlé nù. What? Unique store. Unique store yóò tí rí sí. Ẹ wá ẹ complete life goals. Kí ni ìbéèrè yín yẹn? Ẹ lọ sí YouTube mi.